lánàá mo sọ̀rọ̀ nípa àwọn obìnrin tí kò sí bóbìnrin bá ṣe lè lówó tó olórí burúkú ọkùnrin nìkan ló máa fẹ́ jórúkọ ìyàwó ẹ̀. Obìnrin lára nǹkan tóbìnrin tẹ́lẹ̀ fi fẹ́ peace fún ara ẹ̀ ni wípé kó jẹ́ orúkọ ẹni tó bá ń fẹ́, especially tó bá jẹ́ obìnrin tó lówó gidi, tó bá jẹ́ orúkọ ọkọ ẹ̀, that means wípé òun sọ fún ọkọ yẹn pé mo ti dé, mo dẹ̀ ti fẹ́ láti settle, especially after registry. In tí mo wá fẹ́ sọ láàárọ̀ yìí ni pé mo fẹ́ sọ fún gbogbo ẹ̀yin tẹ́ máa ń bú àwọn obìnrin kan pé wọn ò sí nílé ọkọ, wọn ò marry, wọn kó jáde nílé ọkọ. Ẹ̀yin obìnrin yẹn ni mo lọ́rọ̀ wá bá sọ láàárọ̀ yìí. Pàápàá ẹni tó bá ti kọ́kọ́ fẹ́ ọkọ kan rí tó ti wá kúrò ńbẹ̀. Ẹ jẹ́ kí kọ́kọ́ sọ kọ́kọ́ fún yín. Tí obìnrin bá gbogbo ẹ̀yin tẹ́ máa ń bú àwọn obìnrin bóyá tó wọ́n find ara wọn kúrò tó hàn sí nílé ọkọ, tó ti wà nílé ọkọ kan rí tó wọ́n á sí nílé ọkọ kan mọ́ especially. Mo kọ́ fẹ́ kẹ́ gbọ́ kinní kan lénìí. Gbogbo ẹ̀yin tẹ́ máa ń bú irú àwọn obìnrin bẹ́ẹ̀ ẹ̀ ń waste time ara yín ni. Mo rí tẹ́ ṣe ń waste time ara yín. Àwọn obìnrin tí irú èébú bá yẹn lè dùn, àwọn olóbìnrin tó yẹ pé lẹ́yìn tí wọ́n kúrò nílé ọkọ wọn ò rí tajé ṣe, wọn ò rí nǹkan kan ṣe, wọn ò dáwọ́lé nǹkan, ọ̀lẹ ni wọ́n ò lówó lọ́wọ́. Tí obìnrin bá wà ní inú ilé ọkọ tó kúrò nínú ilé ọkọ kan, tóbìnrin bá kúrò nínú ilé ọkọ kan tí ọ̀nà ẹ̀ dẹ̀ là tó rí tajé ṣe, tó ṣiṣẹ́ tó múṣẹ́ ní kókó dùn, wàláhì rí ọkọ ò ní wù lọ mọ́. It takes the grace of God láti jẹ́ kí irú ilé ọkọ kó wúrú obìnrin yẹn. Because number one, obìnrin á bẹ̀rẹ̀ sí ní rí ara ẹ̀ bíi Messiah. Number two, obìnrin á bẹ̀rẹ̀ sí ní rí ara ẹ̀ bẹ́ni pé inú ìgbèkùn lòún wà látijọ́ yìí. Ṣé rí ẹ̀yin tẹ́ máa ń bú àwọn obìnrin, àwọn tó lè máa dùn òun ni àwọn tí wọn ò níṣẹ́ lọ́wọ́. Obìnrin tó bá níṣẹ́ gidi lọ́wọ́ tó bá lọ síbi wedding gan, nǹkan tó wà nínú wedding yẹn nǹkan tó wà lọ́kàn ẹ̀ níbi wedding yẹn ni wípé bẹ́ni àwọn tó ń ṣe wedding yẹn wọ́n ń lọ sínú ilé ìyà. Àwa máa gbàdúrà lọ́kàn pé Ọlọ́run jọ̀ọ́ o, Ọlọ́run jọ̀ọ́ o. Àwa máa wo ẹni tó marry pé enjoy it while it lasts. A máa wò bí pé go and enjoy it while it lasts. Because lójú gbogbo obìnrin tó rí ṣe tó kúrò nílé ọkọ kan kò rí wedding kankan bẹ́ni pé ó máa last. So ilé ọkọ ò kí ń wù wọ́n, ẹ má máa dààmú ara yín. Ilé ọkọ ò kí ń wù wọ́n, wọ́n máa ń tẹ̀ tún dúpẹ́ pé àwọn ti kúrò níbẹ̀, pé báwo láyé àwọn òṣèré tó bá rí ìwọ tó lọ wed, wọ́n máa ń wẹ̀ bẹ́ni pé òun lọ sínú agbami ayé. Irú wọn yóò kí ń lè gbé ọmọ wọn jókòó bá sọ̀rọ̀ ọkọ àbí ńgbà wo ló máa marry. Torí especially obìnrin tó ti put in gbogbo best ẹ̀ sínú marriage kan, at the end of the day tó wá bọ́ síta nínú marriage yẹn, wọn ò kí tó bá ti wá ní freedom, it takes the grace of God láti bá ọkùnrin gbé. Honestly, tí obìnrin bá ti jáde tó ti rí freedom, gbogbo àwọn tó wà nínú marriage ó máa wò wọ́n bíi pé wọ́n wà nínú ìgbèkùn, bẹ́ni pé wọ́n wà nínú ìyà, bẹ́ni pé wọ́n wà nínú akoto ayé, bẹ́ni pé wọ́n wà nínú àpò ni. A máa wò wọ́n bíi pé a tún wá máa ṣàánú pé ó máa ṣe o, mo wish kò lè gbọ́n o. Ọlọ́run bá mi tú ẹ sílẹ̀ o, ọba tó tú mi sílẹ̀ á tú ẹ sílẹ̀ o. So ẹ̀yin tẹ́ máa ń wo àwọn obìnrin yẹn, obìnrin tó máa ń dùn, and that is why you can never find a woman. You can never find a woman. Irú woman bí tó ní iṣẹ́ tó tọ́ṣẹ́ tó tọ́yà lọ́wọ́, tó dúró déédéé, tó náà dúró bí ọkùnrin, tó dúró dáadáa. O ò lè rí obìnrin tó níṣẹ́ gidi lọ́wọ́ tó máa sọ pé marriage lòun fẹ́ ṣe, àbí òun fẹ́ lọ sílé ọkọ. That is àwọn nǹkan àwọn ọ̀rọ̀ tẹ́ máa ń sọ tó máa ń irritate èèyàn pé adé orí. What is adé orí? Ìgbà tí adé orí níyì òun ni first marriage, and first marriage yẹn tí obìnrin bá put in best ẹ̀ tí ò bá ti work, àfi tó bá rí ẹni tó jẹ́ wípé tó bá wọnú ẹ̀ báyìí á jẹ́ kó gbàgbé gbogbo ìyà tó ti kọ́kọ́ jẹ lálákọ̀ọ́kọ́. Tóbìnrin bá ti ní freedom, kò kí miss marriage, kò miss ọkùnrin, kò tiẹ̀ kí fẹ́ láti ní relationship gan tó máa lead to marriage, kò ní wá. And the reason is that ó fẹ́ freedom ẹ̀, ó wò pé tóun bá free, àwọn nǹkan wo lòun lè ṣe
tó ń bá free àwọn nǹkan wo lòun lè ṣe tó ń bá free àwọn nǹkan wo lòun ò lè ṣe tó ń bá free àwọn nǹkan tóun ò lè ṣe tóun bá free yẹn ṣé àwọn nǹkan tó jẹ́ ìlọsíwájú fún àwọn nǹkan tóun ò lè ṣe tóun ò bá free tóun marry yẹn ṣé àwọn nǹkan tó máa sún síwájú ni àbáwọn nǹkan tó máa fà ń sẹ́yìn because ọ̀pọ̀lọpọ̀ ní nǹkan tí obìnrin ò lè ṣe tó bá wà nínú marriage tó dẹ̀ yẹ pé nǹkan tó lè help ìgbésí ayé ẹ̀ move forward ni nǹkan tó lè help ẹ ni that is why I'm saying reality. I'm not condemning marriage and I'm not asking you not to go and marry. Do you understand? But I'm just speaking to the minds of those of you that man capitalized already pé ẹ wà married and ẹ máa wà spiteful fún àwọn tẹ́ feel wípé àwọn tí wọ́n rí yín àwọn tó ń wò yín bí oníyà ẹ máa ṣe ring ẹ máa wà spiteful fún wọn. Honestly, wọ́n ò rí yín, wọ́n admire yín. Somebody like me, I swear to God, mo tí n bá lọ sí marriage àbí kíní kan, mo máa ń wo àwọn yẹn bíi pé well, Ọlọ́run á bẹ́ rìnrìn àjò. Ọlọ́run á bẹ́ rìn, Ọlọ́run á help ẹ. Ọlọ́run á bẹ́ rìn. Kì í sọ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ò kí ń work, but most kíní tó work láyé sacrifice obìnrin máa ń pọ̀ gan because àwọn ìrìn kan wà tó àfọbìnrin tọ́lọ́run bá ti kẹ́ tó jẹ́ pé o ò need anything láti grow mọ́, o bọ́lá lé. O need anybody láti grow mọ́ ibi tó wà náà bó òṣìṣẹ́ growth bá ẹ but kò sí obìnrin tó jẹ́ wípé ó mọ̀ pé òun grow kóun tó wọnú marriage òun dẹ̀ wọnú marriage òun wà stagnant tó máa wá kúrò nínú marriage yẹn growth àti wá bá tẹ máa fi pé nǹkan tẹ gbé ríǹgì sọ́wọ́ ẹ wá máa wò pé bóyá ẹ ń ṣàkírú obìnrin yẹn ẹ ṣàkẹ́ I'm telling you now ìwọ tó bá ti wá fẹ́ lára ẹ nínú marriage àkọ́kọ́ gẹ́gẹ́ bí obìnrin tó ti wá bọ́ta tó bá ti lówó lọ́wọ́ tó lẹ́ṣin lẹ́kan tó bá ti mọ̀ wípé o lè kó gbogbo nǹkan ẹ̀ torí mo róbìnrin kan tó ń fly around pé ó kú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó bá ti lè kó gbogbo tó bá ti mọ̀ pé Ọlọ́run bless ẹ ó ti kúrò nínú marriage kan Ọlọ́run wá bless ẹ wá ní owó tó bá ti lè kó gbogbo owó yẹn sí under ọkùnrin má wù lọ fi ẹ̀mí ara ẹ̀ jogi fà ìdá tí Ọlọ́run dá ọkùnrin Ọlọ́run dá wọn pẹ̀lú ego ni ìgbà míì kò ní wù wọ́n láti jowú ẹ kò ní wù wọ́n láti wish ẹ bad but that ego ó máa wá ń bẹ̀ pé àwọn lolórí tó bá ti lè sọ́ra ẹ dọ̀dẹ̀ kó máa rí ọkọ ẹ báyìí kó máa rí ìwọ báyìí kó kó gbogbo nǹkan tó ní sábẹ́ ọkọ má wulẹ̀ lọ ṣe marriage má lọ sílé má lọ marry jókòó má even tó bá marry gan jẹ́ kó ní kálukú wà láàyè ẹ̀ nítorí pé ìkòkò ò ní gbomi kó tún gbẹ̀yìn tó bá ti mọ̀ wípé o ò lè kó gbogbo nǹkan tó o ní gẹ́gẹ́ bí ẹni tọ́lọ́run tó ti kẹ́ tó ti gẹ̀ o ò lè kó sí abẹ́ ọkùnrin tí mo dẹ̀ mọ̀ pé kò likely kó ṣe má wulẹ̀ lọ sílé ọkọ gẹ́gẹ́ bí torí marriage níyì fún àwọn tí wọn ì tí ì fẹ́ ọkọ rí fáwọn tí wọn ì tí ì fẹ́ ọkọ rí marriage níyì jẹ́ kí wọ́n lọ Ọlọ́run jẹ́ kó sọ wọ́n sí ayọ̀ kó sọ wọ́n sí dùnú but fún àwọn tí wọ́n ti ní ọkọ rí o ò lè ṣe frapapa bí àwọn tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ sílé ọkọ tó o bá mọ̀ pé Ọlọ́run bless ẹ olówó lọ́wọ́ o lẹ́ṣin lẹ́kan o ò lè kó sí abẹ́ ọkọ ẹ má wulẹ̀ lọ marry and most of you after tẹ́ bá ti ní marriage kan kejì tẹ́tí pẹ́ńtà ẹ kàn ń lọ fìyà jẹ ọkùnrin yẹn ni because adùn freedom yẹn ó ti mọ yín ó máa mọ́yàn lára débi wípé ìwọ gan wàá mọ̀ wípé ṣó o sì lè àwọn nǹkan kan wà tó ò ní lè gbà àwọn nǹkan kan wà tó ti gbà lọ́wọ́ ọkọ àkọ́kọ́ tó ò ní lè gbà that is why tó jẹ́ wípé tó o bá ti fi ọkọ lẹ̀ for years tó wá ní wọ́n padà wá parí ìjà wà láyìí wà àtọkọ yẹn ẹ lè gbádùn ara yín ẹ dẹ̀ lè wà separated kẹ́ má fẹ́ra yín mọ́ ṣùgbọ́n kẹ́ jẹ́ best of friends bó yí pé ẹ ti fira yín lẹ̀ for years wọ́n wá ní wọ́n wá parí ìjà ó fẹ́ padà lọ sọ́dọ̀ ẹ lè gbádùn ara yín mọ́ nítorí wípé àwọn nǹkan kan wà tó ò ní lè gbà tó ti gbà tẹ́lẹ̀ àwọn nǹkan kan wà tó ò ní lè gbà tó ti gbà tẹ́lẹ̀ àwọn nǹkan kan wà tó ti gbà tẹ́lẹ̀ tó jẹ́ wípé
after tó bá kúrò nínú ilé ẹ̀ á dàbẹ̀ ni pé kò ya Ọlọ́run ọba á dàbẹ̀ pé kò yọra ẹ síta báyìí kó máa lu ara ẹ pé kí ló ṣe gbá in the first place tó bá dẹ̀ wá ń padà lọ bá ọkùnrin yẹn ó ń lọ togun tìjàtìjà ó ń lọ with determination ni wípé I'm now going as a real person because ìfẹ́ yẹn ti já kò sí ìfẹ́ kankan mọ́ ń bẹ̀ wípé ẹ jà tán ẹ wá parí ìjà kò sífẹ̀ẹ́ kankan bẹ́ẹ̀ mọ́ ọkùnrin yẹn lè nífẹ̀ẹ́ bóyá torí nígbà míì tí obìnrin bá gbé fúkẹ́ tó lọ sókè ọkùnrin ojú wọn ò kì í sábà kúrò bẹ́ẹ̀ ó lè nífẹ̀ẹ́ bọ́ ìwọ ò lè nífẹ̀ẹ́ mọ́ àwọn nǹkan kan tó o ti gbà lọ́wọ́ ẹ ò ní lè gbà mọ́ ẹ má wulẹ̀ lọ padà lọ fìyà jẹ wọ́n ìyà ló máa bá dé tó bá ti fọkùnrin lẹ̀ pé gáàpù 5 years 6 years ti wà láàrin yín ó wá ní wọ́n parí ìjà ìfẹ́ padà ìkan máa padà pa ìkan nínú ẹ̀yin méjèèjì ni honestly ìkan máa padà pa ìkan ànódẹ̀ likely tó jẹ́ pé ẹ̀mí obìnrin yẹn ló máa bọ́ nítorí wípé àwọn ìwà tó máa padà fún ọkùnrin yẹn kò ní gbà kò dẹ̀ nífẹ̀ẹ́ fi ẹ́ sílẹ̀ kó lọ bẹ́ẹ̀ yẹn especially tó bá make kì í ṣe dídùn nú wọn kì í ṣe pé bóyá ó wù wọ́n láti ṣe but the ego I am telling you the ego tó o bá the ego kò ní jẹ́ kí wọ́n fi ẹ́ lẹ̀ lọ lọ́fẹ̀ẹ́ lófo so tó bá ti fọkọ́lẹ̀ for years for 5 good years tó wá náà fẹ́ parí ìjà ẹ̀mí ẹ̀ ló fẹ́ lọ parí ìjà yẹn o ó ṣeé ṣe kẹ́mi ẹ̀ bọ̀ o ẹ̀mí ẹ̀ ló fẹ́ fi lọ parí ìjà nǹkan tí méjì tí mo sọ lẹ́nu ẹ̀mú dání ẹ̀mí ẹ̀ ló fẹ́ fi lọ parí ìjà kò sí pé ilé bàbá ọmọ mi ni 1 2 tó o bá ti jẹ́ o ti kúrò nílé ọkọ kan gbogbo nǹkan tó o ní tó o bá ti kíní yóò wà applicable fáwọn obìnrin tí ò ṣe rere o kò wà applicable sí àwọn obìnrin tẹ́ pé wọ́n máa ń wọwọ́ ọkùnrin kan tó jẹun o ó wà applicable sí àwọn obìnrin tó gbangba sùn lọ jẹ́ bí èmi báyìí gbogbo ẹnu ni mo fi sọ mo tó gbangba sùn lọ yẹ wàláì mo ní iṣẹ́ tó ń tọ̀ṣẹ́ tó dẹ̀ ń tọ́yà mo lè má jẹ́ ọmọ Abíọ́lá mo lè má jẹ́ kíní o but when it comes to obìnrin mo dúpẹ́ pé Ọlọ́run náà mo wà lára àwọn tọ́nà ràn lọ́wọ́ díẹ̀ tó dẹ̀ pé díẹ̀ yẹn bí n bá ti kọjá àyè ara mi ṣebí kí n jẹun kí n jí kí n sùn ni mi ì ní láti tọrọ owó lọ́wọ́ anybody kí n tó jẹun mi ì dẹ̀ ní pé kọ́kùnrin ṣe fún mi kí n tó wọṣọ you understand that's what I'm saying tọ́nà bá ti tò ẹ́ sí kátígórì yẹn tó o bá ti mí ìṣẹ̀ lákọ̀ọ́kọ́ ó ṣeé ṣe kó má rí mú mọ́ ọ honestly tó bá dẹ̀ máa rí mú tó o bá ti mọ̀ pé freedom yẹn ti gbádùn mọ́ ẹ o dẹ̀ ní project tó ń develop all the time màá sọ fún ẹ pé jókòó lápò ẹ ẹni tó bá fẹ́ kó jókòó láàyè òótọ́ ọ̀rọ̀ tó korò ni mò ń bá yín sọ yìí o honestly ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti sọ ní ẹnu àfún ẹ̀yin tẹ́ wà nílé ọkọ ẹ rò pé àwọn obìnrin kan admire yín àwọn tó ń admire yín làwọn tí ò rí tí wọ́n gbélé ayé ṣe rere tó ń rí rere ṣe honestly torí kò sí rìn tí àwọn obìnrin tó ṣe dáadáa nílé ọkọ kò sí rìn tí ẹ fẹ́ rìn tí wọn ì tí ì rìn àwọn tó lé ògbélé ayé ṣe ni èmi personally mi ò kí ń admire ẹ̀ wọ́láì torí mo máa kàn ń wò pé eré orí igi àṣekọ ọmọ ẹyẹ marriage kò ṣe pé bóyá mo mọ̀ wá wù marriage kò ṣe pé bóyá mo fine marriage kò ṣe pé bóyá mo dáa mo feel pé with my knowledge and understanding now about marriage orí number 1 then number 2 owó láti wà ńbẹ̀ honestly ẹ mọ̀ kí n bá ní owó láti wà ńbẹ̀ tí ò bá sí owó ẹ rí i pé ọkùnrin tó bá lówó lọ́wọ́ bó bá ń lu obìnrin báyìí á sì máa ní reason láti dúró wàá lù kò ní lọ ṣùgbọ́n bó bá lówó lọ́wọ́ bó bá máa lu obìnrin àti ẹ máa gbàdúrà pé kó lu òun ni kó lè rí nǹkan mú dání kó lè lọ so owó láti wà ńbẹ̀ obìnrin tó bá ní iṣẹ́ gidi lọ́wọ́ tó ń assist nínú ilé tó níṣẹ́ gidi lọ́wọ́ tó fún ọkọ ní wàhálà tí kì í ṣe èyí tí ẹ pé tọkọ náà dẹ̀ lówó ó ṣeé ṣe kó má fẹ́ jẹ́ kó lọ bẹ̀ tó bá ti ní nǹkan kan tó ń hádìí sínú láìvọ ọkùnrin ó máa lọ
I'm telling you, ó máa lọ. It's my understanding, orí ni. Kì í ṣe ìwà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ó dàbẹ̀ ni pé orí ni. Bọ̀ wá gbọ́, ìwọ obìnrin tọ́lọ́run bá ti dá ẹ ní alpha, tọ́lọ́run ti dá ẹ ní obìnrin akíkanjú. Just keep your mind open about marriage. Ó ṣeé ṣe kó work, ó ṣeé ṣe kó má work. Tó bá wá work, ó láti lè kó gbogbo ìgbésí ayé ẹ̀ tó ní welfare, ó láti kó sọ abẹ́ ọkùnrin yẹn. Otherwise, that ego, that jealousy, ó máa wá. O kò ní wú ọkùnrin bẹ́ẹ̀, ó máa wá. Ó máa wá. Jealousy yẹn máa wá pé èmi ni kíní nínú ilé. Báwo? Ó máa wá. Ìwọ ló láti lo wisdom kó kó gbogbo kíní yẹn kó lè rí rọrùn. Kó lè rí rọrùn, but ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin obìnrin ò ní lè ṣe.